ẹ wo ilé ìjọsìn táwọn wáyé gbọ̀ngàn ọ̀dájọ́ ni o ẹlòmíì wá ṣe orí burúkú ńbẹ̀ ni o bẹ́ẹ̀ ni ẹlòmíì wá ṣe oríire ńbẹ̀ ni o. nílé ìjọsìn. lẹ́ni tó dáa jù láyé wòlíì ní kí n súnmọ́ bọ́dí kó tó súnmọ́ wá jẹ́ gan. wòlíì dá láti súnmọ́. bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ẹni bá súnmọ́ wọn gbọ́dọ̀ nírẹ̀lẹ̀ má tó bá kọsẹ̀ lára wọn. kò síbi tọ́lọ́run wà tí ṣù òdùn mẹ́. kò síbi tọ́lọ́run wà. kò tí ì sí kò síbi dẹ́ẹ́dẹ́ nìkan bá sọ pé chọ́ọ̀chì kan rèé o sátánì ò sí ń bẹ̀ irọ́ ló ń pa mọ́sìkì kan rèé o sátánì ò sí ń bẹ̀ irọ́ ló ń pa. ṣé wọn náà ń lọ káàkiri ni olúwa béèrè lọ́wọ́ ẹ̀ pé sátánì ń bo ló ti ń bọ̀ ó lóun ń lọ káàkiri sí ìrìnkèrindò ayé ó ní pàápàá sí ọ̀dọ̀ àwọn ọmọ ọlọ́run. ẹ tún kàbọ̀ sí orí ètò yìí lónìí bàbá wa la tún gbà lálejò lónìí. orúkọ tèmi ni wòlíì Bùnmi Ọbádìmú ti ìjọ the Church of Christ Cathedral Àgbélé ní Abẹ́òkúta ní Nàìjíríà níbà Ogun State. ní nǹkan bí oṣù mélòó kan lẹ rí wọn lórí ẹ̀rọ ayélujára tí wọ́n ti bá wa sọ̀rọ̀ bí wọ́n ṣe bẹ̀rẹ̀ ohun tójú wọn rí àti tí Ọlọ́run bá ti ṣe fún wọn ṣùgbọ́n lónìí ọ̀rọ̀ kan ni wọ́n tún fẹ́ bá wa sọ̀rọ̀ nípa ẹ̀. mo kí gbogbo ẹ̀yin aráalé wípé ẹ kú àkókò yìí o ṣé dáadáa ni mo bá yín ẹ káàbọ̀ sórí ètò náà. kí là ń pè ní wòlíì. ohun tá à ń pè ní wòlíì agbẹnusọ fún Olúwa ni tá a máa ń sọ pé Olúwa wípé Olúwa wípé ẹ rí wípé ohun tó bá jáde lẹ́nu Olúwa sí Mósè ni Mósè máa sọ fún gbogbo àwọn Ísírẹ́lì pé Olúwa wípé o Olúwa ní ká ṣe báyìí Olúwa ní ká lọ báyìí Olúwa ní ká tẹ̀síwájú Olúwa ní Mósè ní ká ṣe báyìí Olúwa lè ò gbọdọ̀ ṣe báyìí agbẹnusọ torí pé àwọn nǹkan ni Ọlọ́run bá sọ̀rọ̀ tó ń gbọ́ wọ́n dẹ̀ jẹ́ aṣojú Ọlọ́run lórí àti báwọn èèyàn ẹ̀ sọ̀rọ̀ lákòókò tó Ọlọ́run bá fẹ́ bá wọn sọ̀rọ̀ ṣé mọ̀ pé Ọlọ́run máa bá yàn sọ̀rọ̀ ọ̀tọ̀ kéèyàn náà lálàá ọ̀tọ̀ ẹni bá lálàá tẹ́ ẹ bá dọ́dọ̀ ẹ̀ nísìnyí tẹ́ ẹ bá sọ pé ẹ jọ ẹ fẹ́ gbóhùn Olúwa ni tàbí ẹ gbé ọ̀rọ̀ kan wá ẹ lè pe ẹ jẹ́ kí n sùn kí n lálàá tó ń bá lálàá tó bá dọ̀la máa wá sọ ohun tó Olúwa wí bọ́tẹ́ tó bá jẹ́ wòlíì ojú ẹsẹ̀ ńbẹ̀ ló ti máa connect so lọ́run dẹ̀ ti máa bá sọ̀rọ̀ ló dẹ̀ ti máa jíṣẹ́ yẹn lójú ẹsẹ̀ àlá ẹ̀bùn ní so wòlíì ìdádúró ni ẹlòmíì àti lẹ́bùn àlá ló ti di wòlíì tó ti yẹ wòlíì máa gbọ́ lójú ẹsẹ̀ wòlíì ọkàn Ọlọ́run àti tó ṣòro láti gbàgbọ́ àti nǹkan tó ṣókùnkùn pátápátá òun Ọlọ́run máa táṣìírí ẹ̀ fún á dẹ̀ sọ síta tó bá ti mọ Ọlọ́run ẹ̀ tó ti mojú line tó wọn àtọ́lọ́run fi ń connect ìgbà míì náà èṣù máa sọ̀rọ̀. torí mo fẹ́ lọ bẹ̀rẹ̀ náà pé ṣé gbogbo ohun tí wòlíì gbọ́ náà ní tó gbọ́. rárá o èṣù náà máa sọ ṣùgbọ́n ẹ ti mọ ibi tẹ́ ẹ jọ ń pàdé get out eléyìí ọ̀rọ̀ tí. tí bàbá mi kọ́ rẹ̀. bẹ́ẹ̀ni so tó bá irú èmi ń sìn tó bá dojú ẹ̀ tó wáyé pé mo gbọ́ wọn tó jẹ́ pé bóyá èṣù sọ̀rọ̀ yẹn yóò gbà ṣe báyìí ni máa wá béèrè pé ó sọ pé èmi ni Olúwa kò ní lè sọ. ìyẹn ni pé gbogbo wòlíì náà tún gbóhùn èṣù. à sọ̀rọ̀ náà síbi tọ́lọ́run wà tí èṣù òdùn mẹ́. kò síbi tọ́lọ́run wà. kò tí ì sí kò síbi dẹ́ẹ́dẹ́ nìkan bá sọ pé chọ́ọ̀chì kan rèé o sátánì ò sí ń bẹ̀ irọ́ ló ń pa mọ́sìkì kan rèé o sátánì ò sí ń bẹ̀ irọ́ ló ń pa. ṣé wọn náà ń lọ káàkiri ni Olúwa béèrè lọ́wọ́ ẹ̀ pé sátánì ń bo ló ti ń bọ̀ ó lóun ń lọ káàkiri sí ìrìnkèrindò ayé ó ní pàápàá sí ọ̀dọ̀ àwọn ọmọ Ọlọ́run ṣùgbọ́n torí pé agbára Ọlọ́run tí Ọlọ́run fi pe ẹ̀yin bá pọ̀ wọn ò ní lè ṣe nǹkan kan á kápá wọn. so ìkápá tọlọ́run tó ju tí wọ́n lọ yẹn nìkan náà lẹ fi lè borí. wòlíì pásítọ̀ ìyàtọ̀ wo ló wà láàrin. ó yàtọ̀ pásítọ̀ mi lè wà kó kàn jẹ́ olùṣọ́ àgùntàn tó lè wàásù ọ̀rọ̀ Ọlọ́run tí ò mọ nǹkan tí ò lè rí nǹkan kan tí ò lè gbọ́ nǹkan kan á preach á sọ̀rọ̀ Ọlọ́run á cancel bọ̀ kò lè rí àwọn nǹkan tí wòlíì bá rí ló ṣe jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ chọ́ọ̀chì mi wọ́n máa ń gba àwọn wòlíì gẹ́gẹ́ bí òṣìṣẹ́ sínú ìgbẹ́ bọ̀tọ́ Ọlọ́run bá dẹ̀ kẹ́ chọ́ọ̀chì yẹn Ọlọ́run lè jẹ́ kí wọ́n wòlíì lálẹ́ kù pọ̀ bẹ́ẹ̀ ìdí nìyẹn tí Bíbélì sọ pé ìran bí tí kò sí wòlíì àwọn ènìyàn á ṣègbè wọ́n lè máa bá sìn lọ ńgbà míì Olúwa sọ fún wọn pé ok ibi tẹ́ ẹ bá sìn èdè ohun tó ń jẹ́ wòlíì ni ibi tẹ́ ẹ bá sìn èdè ìlà oòrùn ní kẹ́ ẹ yíjú sí kẹ́ ẹ ti pè mí Ọlọ́run àwọn kan lè ti kọjú sí ìwọ̀ oòrùn ṣé ti yín so ìyàtọ̀ tó wà ń bẹ ó lágbára pásítọ̀ míì gan tọ́rọ̀ bá ta kókó tó bá mọ̀ pé lótìtọ́ wòlíì Ọlọ́run lẹni tí mo mọ̀ á lọ sọ́dọ̀ ẹ̀
báwo la ṣe lè dá wòlíì tòótọ́ mọ̀? ìkíní bí Jésù Kristu ṣe ń sọ wípé nípa èso wọn lẹ máa fi mọ̀ wọ́n, àgàbàgebè àti àtijẹ àpọ̀jù, ká máa hun nǹkan mọ́ra wọn àpọ̀jù. Ó ti àwọn wòlíì kan wà tó jẹ́ pé àwọn wòlíì newspaper wọ́n bá kà ní news wọ́n máa sọ sí wọ́n máa fi sọ̀rọ̀ fún àpẹẹrẹ jẹ́ ká wò bí irú àsìkò election káàrẹ́ nìkan kó máa ṣe campaign sí kérò wá lọ bí odò tó bá ti rí sọ pé lè ló máa wọlé Ọlọ́run sọ fún un pé ló máa wọlé tàbí kó jẹ́ pé ohun tó ń gbọ́ nínú news àwọn yẹn dá dúró náà fake prophet nìyẹn. Wòlíì tó bá yẹ ti lè sọ̀rọ̀ jù á sọ tara ẹ̀ mọ́tọ́ lọ́hùn. ẹni pé tó bá ti lè sọ̀rọ̀ jù pé òun sọ ìran jù á sọ tara ẹ̀ mọ́tọ́ lọ́hùn. Wòlíì Ọlọ́run ò ṣòro mọ́ ẹni tó bá jẹ́ wòlíì Ọlọ́run ọ̀rọ̀ tó bá ti ń sọ pẹ́pọ́n tó ti ń bá rìn tipẹ́tipẹ́ wọ́n á ti mọ̀ pé ẹ má fi ìran ẹ̀ ṣeré o ẹ má fi ṣeré o tó bá ti sọ confam ni ẹ̀ẹ́dẹ̀ wá rí pé kò ní máa kúgbù sọ̀rọ̀ a máa dìgbà tó bá gbọ́ tiẹ̀ ó lè pẹ́ tó ti yẹ kẹ́lómi ti sọ oríṣiríṣi ó dẹ̀ lè yára but nínú gbogbo ọ̀rọ̀ tó lúwa bá àwọn ti ṣáájú sọ èwo ní òrí bẹ́ẹ̀ ṣé ìtò bá Isaiah sọ ni ìtò bá Elijah sọ ni ìtò bá Elisha sọ ni ìtò bá gbogbo àwọn ohun tí Jésù gan sọ gan ojoojúmọ́ lọ́dọọdún ló ń ṣe so ẹ lè fi wé ọ̀rọ̀ èèyàn náà a máa dáwò ní kò sí ó máa yàtọ̀ ẹlòmíì ìbò bá ti di pásítọ̀ tán ó ṣẹ̀ṣẹ̀ lè rí díẹ̀ but ẹ̀bùn nìyẹn a yí ẹ̀bùn àlà wá sínú wòlíì ni àlà tó bá lá ní Sunday kọlá tọ̀túnla olú máa fi sọ̀rọ̀ nínú church Olúwa sọ fún mi báyìí wípé ṣé ti yé yín àwọn tó bá sì wà lọ́mọdé ẹ̀mí ó ti ẹ̀wọ̀n pé tí kíní bá sọ̀kalẹ̀ sí lára gbà ara ẹ̀ lè má lè gbé ṣé ti yé yín so a ṣèkè jìgìjìgìjìgì bẹ́ẹ̀ tó bá ti pẹ́ nínú ẹ̀ kì í ṣe pé kò lè ṣèkè òun náà àárín ibi kílẹ̀ ń wí àwùjọra wọn lọ ó jura wọn lọ báwo lọ́lọ́run ṣe máa dé tẹ́ máa rò pé gbogbo dé níde ènìyàn a ṣèkè òun gan mọ̀ ẹ́ lómi ara ẹ̀ máa yí léde bọ̀tí míì tó bá ti di pé yẹ̀ sójú ọ̀nà yẹn ó ti ń tọ̀ bọ̀ ṣe ni kò lè wà kó má change ṣá títà pé kan máa wà ẹ̀ ó ní yóò sì ṣe ní ìkẹyìn ọjọ́ èmi ò tú ẹ̀mí mi sí ara ènìyàn gbogbo arúgbó yóò máa lálà àwọn ọmọdé yìí á máa fèdè fọ̀ tó ti yẹn ẹ̀mí á máa lo àwọn ọmọ kékeré ara wọn gbé tó ti yẹn tó ó lè kó sẹ́ni tọ́lọ́run ò lè lo bàbá yẹn àdìtú ni ẹ lè kó máa gbójú wíńdò wọlé kó gbẹ̀yìn kùlé so nǹkan fi ń pè ní Ọlọ́run àwa má rí di ìyanu ni. àwọn kan náà wà àti gbóríṣiríṣi àwọn èèyàn kan tó di iṣẹ́ Olúwa ẹlòmíì kí ló dé tó jẹ́ pé àwọn ẹlòmíì ìṣòro ló máa ń sọ wọ́n di wòlíì. iṣẹ́ pọ́lọ́ ló fi àjà ìgbọràn ni. iṣẹ́ mọ̀ pé ẹni ṣe bísínẹ́sì lọ́wọ́ tó ń rí gbogbo ẹ̀ tí nǹkan ń lọ déédéé tàbí tó níṣẹ́ ẹ ṣe máa ní ó ṣe máa wá máa sọ pé Olúwa pé kó ń lọ jókòó sí ṣọ́ọ̀ṣì gba tí ò bá gbọ́ràn lọ́lọ́run máa wá kọlu iṣẹ́ yẹn mọ́ lọ́wọ́. ẹ mọ̀ pé ń gba Mósè náà ń dẹran lọ ẹni tóbi tó ti ń dẹran kò fẹ́ gbọ́ bọ̀rọ̀ Olúwa ní kó lọ ẹ wo bó ṣe ń bọ́ lọ́hùn pò gidi akóló ló lé mi èmi ò lè sọ̀rọ̀ Olúwa ní máa rán arọ́ nìṣẹ́ tó máa bá ẹ ṣiṣẹ́ ta ni ọmọ Ísírẹ́lì ò ní gbà mí gbọ́ ta lè mi èmi máa lọ èmi àkún ẹlẹ́rìí kí ni máa fi ṣiṣẹ́ sọ̀pá owó ẹ lẹ̀ owó sọ̀pá owó ẹ lẹ̀ kí ni ó kàn ń da Ọlọ́run láàmú ṣá lẹ́yìn ìgbà tó ti gba ìpè yẹn bólẹ́dẹ̀ gbọ̀pọ̀ ẹran yẹn wà. Ó ti ìyẹn ló fi jẹ́ pé Ọlọ́run pàápàá Ọlọ́run kì í fẹ́ máa wò kéèyàn rò pé owó ẹ tó gbé wọnú iṣẹ́ yẹn ló fi ń ṣiṣẹ́ yẹn á tún ẹ á wó ẹ palẹ̀ á tún ẹ mọ ṣé ti ṣe mọ̀ pé alámọ̀ ni á wá tún ẹ mọ sí ní tóun fẹ́ then àwọn nǹkan yẹn náà wọn náà wá tún lè fi sọ ìtàn lọ́jọ́ iwájú fáwọn ẹlòmíì àti pé tó o bá la ìrírí kọjá iṣẹ́ yẹn ò lè ládùn nú gbọ́dọ̀ bàbá ṣe mo ṣe kókó kéèyàn máa gba 5 million lóṣù tẹ́ bá rẹ́ ní gba 10 million 5 million lóṣù tó dẹ̀ pọ̀ lọ́hún pé irọ́ ni honorary ni iṣẹ́ ìrànṣẹ́ ò lè quality bí ìkíní. àwọn wòlíì kan wọ́n ṣe jẹ́ wòlíì tó náà mo wá ń yà mí lẹ́nu pé kí ló dé pé wòlíì tó ń táyé èèyàn ṣe ayé tiẹ̀ náà dá ká má sọ mí. bàbá kò sí wòlíì tó lè máa táyé èèyàn ṣe táyé òní dá Ọlọ́run ń ṣe kà rárá ìsídà kó purọ́ pé wòlíì lòun kó má ní ìpè wòlíì
kó dalẹ̀ ìpè kámi ọ̀run dẹ̀ dà láàmú torí Bíbélì sọ pé ó ní ẹ má ṣe jẹ́ kí àmì ọ̀run dààmú yín. àmì ọ̀run. bàbá ó lè ní pé tí ò bá gbé gbọ́nà tó tọ́ tó ti yẹ ẹ̀wọ̀n pé ìpè míì wà tó ti fi pa ẹlòmíì lẹ̀kún wòlíì míì wà tó ti pa àwọn ilẹ̀kùn wòlíì míì wà ó ti sọ àwọn sí kòtò wòlíì míì ó ti sọ àwọn ìdáhóró ó ti sọlé ọlá ó ti gba dúkìá onídúkìá ó ti gbalẹ̀ ó ti gba gbogbo tó ti kó jọ òun kọ́ lónìí kì í ṣe pé olúwa ní kẹ́ fún mi lélẹ̀ olúwa ní mọ́tò tẹ́ gbé wá kẹ́ fi ṣiṣẹ́ fólúwa. lẹ́nu ohun tó ń sọ̀rọ̀ mi ṣé gbogbo ohun yẹn ahọ́n ọlọ́run ni àbí ahọ́n ìpè. ẹ̀mọ̀ ahọ́n mi ń sọ̀rọ̀ jáde àṣẹ ayé ló ń lò ahọ́n mi ń sọ̀rọ̀ jáde àṣẹ ọlọ́run ló ń lò. abẹ́ wòlíì yẹn náà ló dé máa sá sí. pé wòlíì lòun. kò sí bọ́lọ́run ò lè pè bọ́lọ́run bá pè yín bí níbi tẹ́ bá wà ń po tálíkà òun kan máa sọ yín dèèyàn ńlá ni ẹ̀tọ́ ọlọ́run bá fi ìyà jẹ wá ní ìpẹ́ lómìnira àṣà. tọ́lọ́run bá fi ìyà jẹ wòlíì inú pè. àṣà òkè kò bọ́lọ́run ṣe rán Mósè jáde yẹn kápá ẹ̀ má kà fara o. ta ló máa pọ́lọ́run pè wùjọ́ mi. ó dà bàbá ṣé èèyàn lè kọ́ṣẹ́ wòlíì. Bíbélì sọ níbì kan ó lé àwọn kan ayé sọ wọ́n di ìwẹ̀fà àwọn kan ìwẹ̀fà látọ̀run tó ti yé àwọn ìran wòlíì a máa ní ọmọ lẹ́yìn ṣùgbọ́n tó bá farabalẹ̀ nú wọn tó ti yé ló máa jákè ní ẹgbà lára aṣíwájú ẹ̀ tó ti yé ìyẹn náà fi ń rò pọ̀ ńkọ́ àwa wà ń pè ní wọ́n ń kọ́ a máa ń pè wọ́n lọ́mọ Léfì. ọmọ Léfì. àwọn náà máa tẹ̀lé wòlíì yẹn wọ́n máa tẹ̀lé so láti bẹ̀ táwọn náà bá jẹ́ni tó ń gbégbèsè á ṣojú kòkòrò agbára yẹn tó ti ẹ wo bí irú Èlíṣà ẹni bó ṣe gbà lára Èlíjà tó ti yé gbogbo táǹtì Èlíjà ṣe ìwà kò lè dá ṣe nǹkan kan kò lè ṣe nǹkan kan ó kàn lọ bomi wá lọ ṣe kinní kan wá lọ wo ọ̀kan yẹn kí lórí tó ń ṣẹlẹ̀ ńbẹ̀ òun ni wọ́n gbà tó táǹtì ọ̀gá ẹ̀ lọ ọ̀gá ẹ̀ ní kó ó ní dóde mi ó ní mi ò dó ẹ̀mí ti bóun náà sọ̀rọ̀ tó ti yé wọ́n dé peleke ní ìpele kejì ọ̀gá ẹ̀ wá ní kó béèrè tó fẹ́ ìṣẹ́po 7 ló béèrè fún ìyẹn lòun fi jẹ́ wòlíì àwọn ọlọ́lá ọ̀gá ẹ̀ ò ṣe wòlíì àwọn ọlọ́lá kó jáde láti inú ìgbẹ́ kó bú bíi bíárì ni kó pàṣẹ kó dẹ̀ tó sáwọ inú igbó lọ tó ti yé ṣùgbọ́n òun a máa lọ bá wọn lówó àwọn ọba Ísírẹ́lì a máa lọ sọ̀rọ̀ fún wọn tó ti yé so ẹ rí pé lẹ́yìn tiẹ̀ náà ọmọ kan náà tún dìde tó ń tẹ̀lé òun náà apèyẹn náà ní Gíásì ṣé àwọn pé kò farabalẹ̀ ṣé àwọn pé ó fojú kòkòrò pàdánù agbára yẹn bó ṣe wà nìyẹn. so wòlíì lè sọ agbára ẹ̀ nù. àwọn lè sọ kí ní tí ó lè sọ nù because fáìlì tí wòlíì ń lo gan láàwẹ̀. fáìlì wòlíì nìyẹn. ṣé mo tó máa fi pọ́n ojú ìdá ẹ̀ gidi gan àwẹ̀ ní àtàdúrà á ti gíràn sínú àwẹ̀. ṣé gbogbo wòlíì ni wòlíì èèyàn tó bá ń déwájú ẹ̀. ẹ ṣe ó lè rí bẹ́ẹ̀ o gbogbo èèyàn tó bá ń déwájú ẹ̀ tó bá ń déwájú wòlíì ṣé wọn pé wòlíì iṣẹ́ yẹn kì í ṣiṣẹ́ ìgbésẹ̀ Ọlọ́run bẹ́ẹ̀ni tẹ́ni yẹn bá ti déwájú ẹ̀ tọ́lọ́run bá ṣe tán àti tú ẹni yẹn lè àrítù sílẹ̀. tọ́lọ́run bá ti ṣe tán tó bá ti ṣe tán kì í ṣe wòlíì mọ́ báyìí. ṣé wọn pé tó bá dé ìkórìtà kan ó lè dé báyìí ẹlòmíì ti dé ọ̀dọ̀ àwọn àdí bá a ṣe wáyé ó ti dé ọ̀dọ̀ ẹ sà ọ̀rọ̀ yìí bá ṣe ń wo ìyọwọ́ náà ń dẹ́kun sí ó bú sígbe wọ́n pè wọlé gangan nìyẹn wọ́n náà lọ́rọ̀ ikú sí wọn kú èèwọ̀ yìí nǹkan ti bọ́ sọnù ẹ gbà mí ó ṣeé ṣe kẹ́kún ẹ̀ bá pọ̀ ọlọ́kàn síbẹ̀ tí n tó bá ń bẹ ní kọ̀kọ̀ ẹ̀ ò bá burú. àti rẹ́ lómi ìtòdé rí lólùwà ti sọ wípé wọ́n ti lò tó dẹ̀ rìn lórí ilẹ̀ ayé. wọ́n dẹ̀ ti lò ó. yes ọ̀gá ẹ̀ dẹ̀ ti lò ṣe ló ń de lórí iṣẹ́ àṣelójókòó lẹ́lẹ́ àtúnwá àtẹnitọ́jọ wa ẹgbàún tó ń tán ṣe mú wa ni olóhùn máa ṣiṣẹ́ mọ́jú ni bàbá nǹkan wà ẹni Ọlọ́run náà ló ń táṣìírí tó bá dẹ̀ ṣiṣẹ́ yẹn tán báyìí ọ̀gá ẹ̀ ló máa rí wọ́n máa kówó fún ojú ìran yẹn bẹ́ẹ̀ á ti máa ṣiṣẹ́ yẹn bó á ti máa ṣiṣẹ́ tó bá di pé ó ṣíwọ́ ọ̀gá ẹ̀ ló máa gbé àpò owó yẹn náà wá gbé fún. so Ọlọ́run ló lè tú àṣírí ìkọ̀kọ̀ yẹn
Aula Bitter Tea ẹkùn akíkanjú tí ń wọ̀yá ìjà pẹ̀lú àwọn àìsàn bíi kíndìnrín èyí tó ní stone nínú kidney stone yóò mẹ́ẹ̀tì rẹ̀ tẹ́ẹ̀sì yámọ́ ìgbẹ́ dànù òun kan náà sì tún ní o ló ń ṣiṣẹ́ fún liver àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀ a tún máa ṣiṣẹ́ fún heart èyàn ìṣòro àìlèmí sókè sódò dáadáa tó tún ṣiṣẹ́ fún ìfúnpá gíga high blood pressure bákan náà gbogbo ẹ̀yin tẹ́ bá ní ìṣòro ìsétọ̀ tá a mọ̀ sí prostate cancer gbogbo àwọn àìsàn tá a là kalẹ̀ yìí pátápátá ni yóò wo gbogbo ẹ̀sán gbogbo ẹ̀yin tẹ́ wà ní Manchester láti rí egbògi Aula Bitter Tea rà ẹ kàn sí wọn ní nọ́mbà 45 Middleton Garden Manchester M24 1AB tàbí kẹ́ ẹ pè sórí àwọn nọ́mbà tó wà lójú ìwòran yín yìí àti Nigerians nọ́mbà yìí pẹ̀lú egbògi Aula Bitter Tea ewé àtegbò pọ́nbélé wọ́n fi ṣe àgbékalẹ̀ rẹ̀ pẹ̀lúra lónìí kò jẹ́rìí sí ìmọ̀ ìjìnlẹ̀ tiwantiwa. ṣé gbogbo wòlíì lójúlówó náà wòlíì tọ́lọ́run bá pè bàbá alẹ́ mi rẹ̀ lè sà nǹkan oníkan dẹ̀ níjọ́ lójú kò ní lára èmi ni mo fi gbogbo ara sọ fún yín ṣé bó ń kọ́ ló dá wà mọ́ náà wòlíì tó bá ń lé ohun ayé ló máa fi ọlọ́ọ̀lá tọrọ ló máa ṣe photocopy káàkiri ó làkóso ó ní bí n bá jẹ fólúwa mo jẹ mo ti kọ́ àṣírí àti máa lánìtó àti aláìṣaláìní so oúnjẹ fún inú fún oúnjẹ lọ́wọ́ fòpin sí gbogbo ẹ̀ lọ́jọ́ kan so àwọn tó ń lára yẹn àwọn alásàwọ̀ wòlíì nínú alásàwọ̀ wòlíì nínú ẹ̀rí pa máa búra àwọn lórí social media oríṣiríṣi ẹjọ́ kí ló fà á sà lẹ́ni tó dáa jù láyé wòlíì ní kí n súnmọ́ kó tó súnmọ́ wádìí ẹ̀ ó dáa láti súnmọ́ gan. wòlíì dáa láti súnmọ́. bẹ́ẹ̀ni ṣùgbọ́n ní bá súnmọ́ wọn gbọ́dọ̀ nírẹ̀lẹ̀ má tó bá kọsẹ̀ lára wọn. èèyàn tún lè kọsẹ̀ lára wòlíì. èèyàn lè kọsẹ̀ lára wọn. ó ní a gbé ọmọ ìkalẹ̀ fún ìgbéṣubú àti ìgbédìde ọ̀pọ̀ ènìyàn àti fún ọ̀pọ̀ ọkàn tá à ń sọ̀rọ̀ òdì sí. wọ́n dáa láti súnmọ́ ẹ̀yìn ayára nọ̀rọ̀ sẹ́ni tá ẹ jẹ́ kí n fún un láṣìírí nǹkan tá à ń pè ní wòlíì àtàgbára spirit tó wà lára wọn ni tí wòlíì bá bu omi fún yín tó bá bu omi fún yín spirit tó wà lára ẹ̀ ló ti lọ parí iṣẹ́ yẹn tó ró nífẹ̀ẹ́ yín agbára yẹn ló ṣe gbogbo iṣẹ́ yẹn láṣẹ parí agbára ló máa tì í lẹ́yìn náà ṣe máa ń rò pé wòlíì burú nìyẹn agbára yẹn máa tì ẹni yẹn lẹ́yìn because àwọn ogun ọ̀run ti fẹ́ràn ẹ̀ mọ́ tó ti yé yín so lójijì tó ti yé yín tóun náà bá wá ti gbéraga bọ̀ ẹ mọ̀ ń ṣe ló dà kó mi tán lẹ́yìn ẹja. ẹ̀bẹ́yàn bá wòlíì ẹ̀jà ṣé nǹkan ò dé. bàbá òun náà tó bá jẹ́ ọmọ tán bí nílé ọgbọ́n èèyàn fi ń ṣerú ẹ̀ kéèyàn alágbá babaláwo létí ó bẹ́tà kóra yẹra because wọ́n fúnra ẹ̀ mọ̀ pé ìjàkadì kan àti jura wa lọ so lọ́sẹ̀ máa ń jẹ́ pé ìgbà míì wà tó jẹ́ pé ẹlòmíì ẹ wo ilé ìjọsìn táwọn wáyé gbọ̀ngàn ọ̀dájọ́ ni o ẹlòmíì wá ṣe orí burúkú ńbẹ̀ ni o bẹ́ẹ̀ ni ẹlòmíì wá ṣe orí ire ńbẹ̀ ni o nílé ìjọsìn gbọ̀ngàn ọ̀dájọ́ ni bàbá mi ẹlòmíì àdébẹ̀ ìsọkúsọ ọ̀tẹ̀ gbogbo ẹ̀ ló máa ṣe náà ṣé gbogbo tó tẹ̀lé Mósè ni wọ́n délẹ̀ lérí ni àwọn ọ̀ràn kó ràgùdáńtà ní ilẹ̀ míì wọ́n ní náà so ẹlòmíì àdé church ibẹ̀ ló tún ti máa kó ogun because nípa àmọ̀jù gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn kò dẹ̀ ṣeéṣe ṣó ti yé yín wòlíì dá láti súnmọ́ ayé èèyàn lè tètè fọ́hùn ṣùgbọ́n ó dẹ̀ tún ṣòro. nígbà míì wèrè lè jíṣẹ́ fún yàn irú yẹn ń kọ irú tí wèrè bá jíṣẹ́ àmọ́ tí láwọn kan rí tán ní wèrè ló sọ vision yẹn fún mi ó dẹ̀ rí bẹ́ẹ̀ o. kò ń ṣe wèrè ó ti dẹni ìyàsọ́tọ̀ nìyẹn bàbá mi ok bí mo ṣe wà yìí nísìn ṣé kí n pé nítorí mo lọ wẹ agbára omi mo ti wẹ̀ dání ṣé mo ti wẹ̀ dání bí n bá wọlé n bá súnmọ́ ìyàwó mi agbára dẹ̀ ti tán ṣé kí n sọ nǹkan kan fún yín ọmọ yín kan ẹ mọ̀ dáadáa ìlú òkèèrè ló wà olúwa tọ́ mi báyìí ni lọ súnmọ́ ìyàwó ẹ̀ mo fẹ́ fi ọmọkùnrin kan ta ẹ lọ́rẹ tó bá ti súnmọ́ ẹ̀ ìbímọ mọ́ bẹ́ẹ̀ ni láti bí ọmọ yẹn ọmọ tẹ́ mọ yẹn lẹ́yìn ìgbà tá a dẹ̀ ti bí òun náà á gbọ́ pó mọ́. kábíyèsí ọba ẹ̀rí. ṣé rí ọlọ́run tẹ́ ẹ bá ti súnmọ́ tán bàbá ọlọ́run máa dá o
ẹ láyà ju kìnìún láyà ni, ẹ láyà ju kìnìún lọ, ẹ nígbàgbọ́ nínú ẹ̀. Tẹ́bí bá ń pa yín, ebi ń pa yín o, ẹ jẹun láti jẹta, ó dẹ̀ sọ pé ìránṣẹ́ mi máa bọ́ ẹ, èmi lọ́lọ́run ẹ máa bọ́ ẹ, ẹ máa rẹ́rìn ni, ó máa bọ́ yín ló sọ yín bàbá. Ó máa ṣe. Àwọn ò máa ṣe kò sí tó lè di lọ́wọ́. Ọ̀rọ̀ tó bá tẹnu ẹ̀ jáde kò ní yẹ, Nàìjíríà tó bá pé irọ́. Tó bá dẹ̀ máa yẹ kójú má bàa tiẹ̀ á ti tọ̀ ẹ̀ wá, ìránṣẹ́ mi ọ̀rọ̀ ìbáyìí kò rí báyìí mọ́ bó ṣe máa rí rè o. Sọ fẹ́ni tí mo rán yẹn sí torí wù àbáyé tó wù àbáyé kan tí mo sọ pé mo fẹ́ ṣe o. Torí bẹ́ẹ̀ yẹn lẹ́lòmíì tí máa ní wòlíì sọ̀rọ̀ kò rí bẹ́ẹ̀. Á dà fún yín. Bàbá ẹ jẹ́ kí èmi náà fi kàn tì. Ẹnìkan gbà tó fẹ́ fẹ́yàwó ó lọ bá àáfàá kan, àáfàá lóhùn rọ́mọ láàrin wọn, nígbà tán wá fẹ́ra wọn bímọ, ó wá padà lọ bá àáfàá yẹn nínú tóun rí gbà yẹn lòun sọ báwọn ìgbésẹ̀ kan wà tán ti gbé tó fà á, mo fi báàkì ọ̀rọ̀ yín so nígbà míì wòlíì lè sọ fún yàn pé wàá rí. Bẹ́ẹ̀ ni pé wàá rí báyìí á rí báyìí á rí báyìí tí ìgbésẹ̀ bá dẹ̀ ti ṣe lòdì sí nǹkan tó Ọlọ́run fẹ́ yẹn, ẹ mọ̀ pé gbà mí náà Ọlọ́run máa ń sọ fún ọmọ sọ́lẹ̀ pé òun máa ṣe báyìí fún wọn, á dẹ̀ yarí pé òun ṣe mọ́, ìyàlú tó máa fi kẹ́kọ̀ọ́ gun ẹ̀ fún wọn, bọ̀tán náà bá tún tètè ronú pé wàdà tó ti yé Ọlọ́run ṣẹ́rẹ́ ló máa sọ pé Ọlọ́run kì í yí pinnu padà, Ọlọ́run yí padà o, ó yí padà o, ṣùgbọ́n ìpinnu rere wa tí Ọlọ́run bá ti sọ fún wa àwa ni ká ṣiṣẹ́ tó. Bàbá ó tó bá tún di oṣù tó ń bọ̀ lágbára Ọlọ́run àtúnbọ̀ àbáyín torí first Sunday in November ní ìkórè àgbélì, ìkórè November 3rd àjọ̀dún tọdún yìí gbogbo ẹ̀ bó bá ṣe rí, ṣùgbọ́n tó bá tún di oṣù kẹwàá lágbára Ọlọ́run àtúnmọ̀ àbáyín. Wọ́n sọ̀rọ̀ kan sá, wọ́n ní ẹni tó bá gba wòlíì gbọ́, tó bá gba wòlíì ni wòlíì á jèrè wòlíì. Bẹ́ẹ̀ni. Mo fẹ́ kí ọ̀pọ̀ nígbà tá a ṣètò fún yín gbà yẹn ọ̀pọ̀ ló ń pè mí dìsìn pé àwọn kan wà tó jẹ́ pé wọ́n wà ní Amẹ́ríkà wọ́n wà bá a ṣe jọ wà sí ni wọ́n sọ àwọn náà máa ń gbọ́. Àwọn kan tiẹ̀ pè mí pé bàbá yẹn bá a ṣiṣẹ́ jọ wà ní. Bàbá mo fẹ́ káwọn kan tún jórí ọ̀fẹ́ kan sìn ní ẹjọ́ ẹ kọ́kọ́ bá ń fún wọn nọ́mbà yín náà ẹ bá ń fún bí èèyàn 100 tó bá pè yín ẹ mọ̀ gbọ́dọ̀ tí àdúrà parí ọdún lẹ́nu wòlíì ẹ jẹ́ bá ń fún wọn nọ́mbà yín sá. Nọ́mbà mi ẹni tó bá fẹ́ pè mí kó pè mí sí 080-371-630-30 080-371-630-30 ní nọ́mbà tẹ́lẹ̀ pé wọ́n sí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn lẹ ti gbọ́ lẹ́ẹ̀kan sí yẹn o, àwọn tí wọ́n bá pè wọ́n á bá Ọlọ́run pàdé. Prophet Bùnmi Ọbádìímú ó ti ń súnmọ́ bí 40 ọdún tíṣẹ́ ìránṣẹ́ yìí ti ń wà bẹ́ẹ̀ ló sì ń tẹ̀síwájú ní gbogbo ìgbà. Sórí tó bá di àsìkò kórè ibi tí ṣọ́ọ̀ṣì kọ́kọ́ wà àti bó ṣe rí gangan láti ìpìlẹ̀ títí débi ìwọ náà rí wàá mọ̀ pé Ọlọ́run wà níbí kò dẹ̀ ní kò ń bí lágbára Ọlọ́run. Ẹ jọ̀ọ́ bá mi fún gbogbo àwọn tó ń wà ládùúrà sàká máa fi yẹn kájí. Olúwa Ọlọ́run alágbára, gbogbo àwọn tó gbọ́ wa ọ̀pọ̀ wọn ti nílò ìdásí ẹ̀yin Ọlọ́run. Olúwa ẹ dá sí ọ̀rọ̀ wọn. Àmín Jésù. Gbogbo ibikíbi tó gún faraṣe farapamọ́ sí Olúwa ẹ fi ọwọ́ agbára iná lè jáde láyé wọn. Àmín Jésù. Ẹ fi wọn lọ́kàn balẹ̀. Ogun kan ò lé kó borí ogun Ọlọ́run. Gbogbo ẹ̀yin tẹ́ lógun tẹ́ gbọ́ mi lónìí ilẹ̀ gbógun náà mi ọkàn yín balẹ̀ ẹ lu àlùyọ ṣe rí díẹ̀ tó kù kọ́dún ìparí ó yá ẹ̀rí ńlá ohun ìyanu kọ́lọ́run ṣe mú ayé yín bó ṣe máa rí nìyẹn a gbàdúrà yẹn lórúkọ Jésù Olúwa wa àmín lórúkọ Jésù. ìròyìn ayọ̀ rèé fún gbogbo ẹni tó wà ní London àtàgbègbè ẹ̀. Arahim Afro-Caribbean Cash and Carry, import and export of African foods, also help to pay school fee in UK for Nigeria with money transfer to UK and back to Nigeria. Arahim Afro-Caribbean Cash and Carry wà ní Graham Excess RM 139YS Up Minister Road, South Graham, London. Gbogbo èyí tẹ́ wà ní London pátá ó yá ẹ nìṣó lọ́dọ̀ Arahim Afro-Caribbean Cash and Carry. Ibẹ̀ gangan ìfọ̀kànbalẹ̀ wà.